kú déédé ìwòyí o. Ìròyìn lérèfé ni mo mú wá sí etí ìgbọ́ yín láti ẹnu ọmọ yín kan náà ní ìyáàfin Lydia Ọbọ́falẹ́yẹ. Ìròyìn ló gbé jáde síta wípé lẹ́yìn ìgbà tí ààrẹ Bọ́lá Tinubu ti gbé olóyè Fẹ́mi Fani-Káyọ̀dé lọ sí orílẹ̀-èdè Germany láti lọ ṣojú ilẹ̀ Nàìjíríà níbẹ̀, tí àwọn orílẹ̀-èdè náà sì ti kọ̀ jálẹ̀ láti jẹ́ kí ó ṣaṣojú ilẹ̀ Nàìjíríà ní ilẹ̀ wọn. Èyí ló mú kí ààrẹ Bọ́lá Tinubu tún yàn án láti lọ sí orílẹ̀-èdè South Africa gẹ́gẹ́ bí aṣojú ilẹ̀ Nàìjíríà. Ní Ọjọ́bọ̀ ni Fani-Káyọ̀dé gbé ọ̀rọ̀ yìí sí orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ rẹ̀ láti jẹ́ kí ó di mímọ̀ fún gbogbo ènìyàn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Leadership. Nínú ìfọ̀rọ̀wérọ̀ tí wọ́n ṣe fún ààrẹ ilẹ̀ Amẹ́ríkà yìí tí New York gbé jáde síta, ni ààrẹ Trump ti jẹ́ kí ó di mímọ̀ fún gbogbo ènìyàn wípé ó jẹ́ ohun ìyàlẹ́nu fún òun nígbà tí òun gbọ́ iye owó ìwọlé sí pápá ìṣeré ìdíje eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ti àgbáyé World Cup. Ó wáá sọ pé ó ti wọ́n jù, tí ó sì tún jẹ́ kí ó di mímọ̀ wípé òun kò ní san ju $1,000 owó ilẹ̀ òkèèrè tí òun bá fẹ́ wá wo ìran bọ́ọ̀lù náà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Sun. Mínísítà ti iléeṣẹ́ mọ̀nàmọ́ná tuntun Joseph Ọlásùnkànmí Tégbé ti sọ níta gbangba wáyé wípé òun kò lè ṣe ìlérí iná mọ̀nàmọ́ná láti máa tàn fún wákàtí 24 láìṣẹ́jú báyìí, ṣùgbọ́n òun yóò sa gbogbo ipá àti agbára òun láti rí i pé ìyàtọ̀ dé bá iná mọ̀nàmọ́ná lẹ́nu àkókò péréte tí òun yóò lò. Tégbé sọ ọ̀rọ̀ yìí níwájú àwọn ilé ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ ti ilẹ̀ Nàìjíríà nígbà tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Nigeria Tribune Online. Igbákejì ààrẹ Kashim Shettima ní Ọjọ́bọ̀ ló lọ dá ìwé ìforúkọsílẹ̀ fún ipò ti ètò ìdìbò padà fún àwọn ọ̀gá àpapọ̀ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC), èyí tí wọ́n gbà fún ààrẹ Bọ́lá Tinubu, tí ó sì tún jẹ́ kí ó di mímọ̀ fún ẹgbẹ́ wípé kí gbogbo ènìyàn gbárùkù ti ààrẹ láti lọ fún sáà kejì nítorí pé ó ti ṣe iṣẹ́ takuntakun láti gbé orílẹ̀-èdè Nàìjíríà lọ sí èbúté ayọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà tún wà nínú ìwé ìròyìn This Day. Nínú ọ̀rọ̀ àkọsílẹ̀ olùrànlọ́wọ́ àgbà pàtàkì lórí ọ̀rọ̀ ará ìlú tí Àtíkù, Frank Shaibu, gbé jáde síta, níbẹ̀ ni igbákejì ààrẹ àná tẹ́lẹ̀ rí Atiku Abubakar ti ké jáde síta wípé ìpànìyàn ní ìpakúpa tí ó ń fi ojoojúmọ́ wáyé ní ìpínlẹ̀ Plateau yìí ti ṣe àfihàn àìní ètò ìlànà ààbò tó dára láti fi kojú àwọn adàlúrú agbébọn lábẹ́ ìṣèjọba ààrẹ Tinubu. Ó wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ pé ìkọlù tí ó wáyé lẹ́nu lọ́lọ́ yìí ní Barkin-Ladi tún ti ṣe àfihàn ìrora, ìnira, ọgbẹ́ ọkàn tí àwọn aláìṣẹ̀ ọmọ ilẹ̀ Nàìjíríà ń kojú nípa bí wọ́n ṣe jọ̀wọ́ wọn sílẹ̀ fún àwọn agbébọn adàlúrú láti máa pa wọ́n ní ìpakúpa. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Guardian. Ààrẹ àná tẹ́lẹ̀ rí ààrẹ Goodluck Jonathan ti jẹ́ kí ó di mímọ̀ fún gbogbo ènìyàn wípé àwọn ọmọ ilẹ̀ Nàìjíríà ló kéré jùlọ ní gbogbo orílẹ̀-èdè àgbáyé láti jáde lọ dìbò nínú ètò ìdìbò tí à ń ṣe ní orílẹ̀-èdè Nàìjíríà. Wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé láti ìgbà tí òun ti pàdánù ètò ìdìbò ti ọdún 2015 ni òun ti bẹ̀rẹ̀ sí ní lọ máa mójútó ètò ìdìbò ti àwọn orílẹ̀-èdè mìíràn ní ilẹ̀ adúláwọ̀. Níbẹ̀ lòun ti rí i pé àwọn ọmọ ilẹ̀ Nàìjíríà ní ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni wọn kò tí kì í jáde síta láti lọ dìbò. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Daily Trust. Ìròyìn eléyìí ló gbé jáde síta wípé alága ẹgbẹ́ onímọ́tò Lagos State Chapter ti National Union of Road Transport Workers Lagos State Chapter ti National Union of Road Transport Workers Mustapha Adékúnlé, tí gbogbo ènìyàn mọ̀ sí Sego, ti buwọ́lu yíyan Dámilọ́lá Àyìndé Marshal, ọmọ òǹkọrin fújì mọ̀ọ́ká ìlú ní Wàsíù Àyìndé Marshal, tí ayé mọ̀ sí K1, láti lọ sí ilé ìgbìmọ̀ aṣòfin ti ìpínlẹ̀ Èkó lábẹ́ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC). Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Punch. Ìjọba ìpínlẹ̀ Èkó nípasẹ̀ Ministry Basic and Secondary Education ti Lagos State Examination àti ti Lagos State Examination Board ti ṣe àtẹ̀jáde ìlànà àkókò tí àwọn òṣìṣẹ́
ìjọba ìpínlẹ̀ Èkó yóò ṣe ìdánwò ti ọdún 2026 nínú àkọsílẹ̀ tí ìjọba ìpínlẹ̀ Èkó ṣe ní ìbámu pẹ̀lú ìkéde tí wọ́n ti kéde sẹ́yìn ní ọjọ́ 21 oṣù kìíní January 21 ọdún 2026 lábẹ́ ọ̀gá iléeṣẹ́ ni wọ́n ti ṣe àgbékalẹ̀ àwọn ètò ìlànà tí olùkọ́ ìdánwò yóò lò fún ìgbáradì ìdánwò wọn tí wọ́n sì tún ti kéde wípé ètò ìdánwò náà yóò bẹ̀rẹ̀ láti ọjọ́ 12 oṣù karùn-ún títí di ọjọ́ 19 oṣù karùn-ún May 12 títí di May 16 ọdún 2026 ní Lagos State Public Service Staff Development Center PSSDC Magodo Lagos. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Daily Post. Ìròyìn ló sọ pé Bello El-Rufai ọmọ gómìnà ìpínlẹ̀ Kaduna tẹ́lẹ̀ rí Malam Nasir El-Rufai ti fi ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC sílẹ̀ tí ó sì kọjá sínú ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC pẹ̀lú àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP méjì mìíràn. Agbẹnusọ fún ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin àpapọ̀ Abbas Tajudeen ni ó ka ìbọ̀dì wọn sínú ẹgbẹ́ òṣèlú tí wọ́n lọ. Orúkọ àwọn méjì yòókù ni Umar Ajilo àti Suleiman Yahaya Rishifa láti ìpínlẹ̀ Kaduna. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà tún wà nínú ìwé ìròyìn Vanguard. Ìbẹ̀rù ìpayà ìwárìrì mú àwọn ẹgbẹ́ òṣèlú Social Democratic Party SDP ní olú iléeṣẹ́ ẹgbẹ́ wọn tí ó wà ní ìlú Àbújá ní Ọjọ́bọ̀ nígbà tí àwọn òṣìṣẹ́ elétò ààbò ọlọ́pàá tí wọ́n dìhámọ́ra ohun ìjà mọ́ra láti dúró yí olú iléeṣẹ́ ẹgbẹ́ náà ká. Ìgbésẹ̀ yìí wáyé ní kété tí àwọn ẹgbẹ́ yìí parí àyẹ̀wò olùdíje fún ipò ààrẹ ti ẹgbẹ́ òṣèlú síwájú ètò ìdìbò ti ọdún 2027. Ìdúró àwọn ọlọ́pàá yìí ló di ẹ̀rù fún àwọn ọmọ ẹgbẹ́ àti àwọn ènìyàn tí wọ́n kọjá lọ. Akọ̀wé àpapọ̀ fún ẹgbẹ́ SDP Araba Rufus Ayenigba ṣàlàyé wípé àwọn òṣìṣẹ́ ọlọ́pàá yìí wà pẹ̀lú kọmíṣánná ọlọ́pàá ti ìlú Àbújá láti lè jẹ́ kí gbogbo ètò tí àwọn ṣe lọ ní ìrọwọ́rọsẹ̀ láìsí wàhálà kankan. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Nation. Ìròyìn lérèfé tòní kò ní jù báyìí lọ nítorí pé kí n lọ bẹ oge. Ẹ tún pàdé mi lọ́jọ́ mìíràn fún àkọ́tún ìròyìn lérèfé mìíràn láṣẹ Èdùmàrè. Ẹ má ṣe aláìlọ́kọ sí YouTube channel ìròyìn lérèfé kí ẹ jọ̀wọ́ kí ẹ bá mi subscribe kí ẹ má tún gbàgbé fi èròǹgbà yín ránṣẹ́ sórí rẹ̀ kí ẹ bá lè ní àǹfààní láti máa gbádùn ìròyìn lérèfé síwájú àti síwájú sí i. Ẹ ṣé mo dúpẹ́ tí ẹ̀ ń tẹ́tí gbọ́ mi nígbà gbogbo. Ó dàbọ̀.